má bàjẹ́ búrẹ́lé o má bàjẹ́ búrẹ́lé aya Rufai máa gbọ́ o má bàjẹ́ búrẹ́lé o má bàjẹ́ búrẹ́lé ọmọ Ìjẹ̀bú náwó bàbá ọmọ alárẹ̀ relé torí ọmọ alárẹ̀ wọ́n ṣe nìyàn àmọ́ pé mo dé lónìí orí mi àfìrè ọmọ Adélájà ó sì gbéra nílẹ̀ òdìdè pírí lólobó ń ta ọmọ Ṣaléwá mo nílé ló bá wà ní owó dẹ̀dẹ̀ ẹ̀yìnkùlé ló bá wà ní owó kọ́kọ́ lé ìgbèrí òkun ló bá wà kó wá gbóhùn ẹnu mi ò pè ọ́ síkú lónìí mo pè ọ́ sówó mo pè ọ́ sọmọ mo pè ọ́ sáyìnkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ojúmọ́ tó mọ́ ẹ lónìí ojúmọ́ ọ̀rà ojúmọ́ owó ojúmọ́ ọ̀rọ̀ ojúmọ́ ọ̀la ojúmọ́ àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ló mọ́ ẹ sáyé lóde tòní o. aya Rufai tó mi ṣọjọ́ òbí lónìí mo wá kí aya aláṣẹ Lancy Concept mo ní máa gbọ́ bí mo ṣe ń kó ìkílé àwọn bàbá tó bí ẹ lọ́wọ́ gangan ìyá olúwa ṣe mí lógo ìyá olúwa ṣe mí lóore máa gbọ́ bí mo ṣe fẹ́ máa kó ìkílé àwọn bàbá rẹ̀ gangan ọmọ bàbá mi Ọlájùwọ̀n Adélájà tó rọrùn alákejì mo ní kọ́lọ́run kó dẹ̀lẹ̀ kọ́lọ́run kó dẹ̀lẹ̀ kọ́lọ́run kó dẹ̀lẹ̀ fẹ̀yìn ire tó lọ ẹ̀yìn tán fi sílẹ̀ kó má bàjẹ́ lọ́lá Elédùmarè ọmọ Ṣaléwá bó ti wá ń ṣọjọ́ bí lóní kò ní jáṣe mọ́ kó rí jẹ́ òpẹ́ láyé kó dàgbà kó tàlàgbà kó má fọjọ́ ọlọ́jọ́ lọ kó pẹ́pẹ́pẹ́ bí àwọn àgbà kan tán fọmọ òun ṣòǹdè ọ̀run lọ́jọ́ sí òun yọ títí òun wá dòkìní aya Rufai máa gbọ́ o Ìjẹ̀bú ìlú ṣì ní ṣẹlẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ gangan ó yá mo ṣẹ̀wẹ̀ sókè tó wọlé àwọn bàbá tó bí ẹ lọ́mọ gangan ọmọ Ṣaléwá ó yá máa gbọ́ bí mo ṣe ń kó ìkílé àwọn bàbá rẹ̀ gangan ilé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún Ìjẹ̀bú ní ọmọ èrè ni wà ní ṣẹlẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ gangan ìwọ lọmọ ìlú ṣì ọjà ọmọ náà ń kó ìkílé àwọn bàbá rẹ̀ gangan ọmọ Balógun dòdò ń dá wà ọmọ Ṣaléwá ilé ọmọ onílé ńlá òdòdó ń dá wà ọmọ Asíndẹ má gbowó ìyá ó gbowó dẹ ọmọ aníhun tó yìnbó ní ni wọ́n kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan ilé Ìjẹ̀bú ọmọ èrè ni wà ìwọ lọmọ bíi tarẹ́yẹ ta àrókò tán ẹ̀yẹ ti lọ ọmọ Ṣaléwá ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ máyọ̀ ọmọ òun ṣe ni ò lè pani nílé bàbá tó bí ẹ lọ́mọ gangan ọmọ onígbò má dé ilé ọmọ onígbò má wọ̀ àjòjì tó bá wọgbó yóò dẹni ẹbọra nílé bàbá tó bí ẹ lọ́mọ gangan bíbí wọn bàbá tiẹ̀ ló kọ́ náwó dọ́là kó òyìnbó tó dé òyìnbó wá dé tán wọ òun pọ̀ jọjọ ọmọ olówó ṣẹ̀ǹbáyé ni wọ́n kíran bàbá tó bí ẹ lọ́mọ gangan aya Rufai òṣàdákúndàbọ̀ jẹ́ ń dàbí onílé yìí la ṣe ní kékeré Ìjẹ̀bú owó àgbàjẹ̀bú owó ìtọ́ Ìjẹ̀bú owó òlóló ọkùnrin Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ gbogbo wọn lólówó lọ́wọ́ onílé bàbá tó bí ẹ lọ́mọ gangan ìlẹ́ ọmọ Awíkoko kọ́lọ̀ rẹ̀ ọ̀hún gbọ́ àsọ̀rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ọ̀hún mọ̀ ilé ọmọ alágẹmọ òtúyọ̀yọ̀ ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ gangan ìwọ la fíjú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ joyè àpò ìnà wọ́n ní tó bá òun jẹ̀bú àwìn tẹ̀ níwí ni bó bá òun jẹ̀bú àwìn tẹ̀ níwí àmọ́ pé bó bá òun jẹ̀bú àfẹ́ní rẹ̀ tó kù ṣọdún alágẹmọ ilé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ṣe bíṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú wọ́n jẹ méjì wọ́n ta méjì mú ibò ṣẹ̀lúkú ni wọ́n fi méjì tó kù bọ́ nílé bàbá tó bí ẹ lọ́mọ gangan Àwùjalẹ̀ ṣáló lórí Ìjẹ̀bú pátápátá. aya Rufai kú ọdún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe òlóló kí ogbó bí olúgbógbó ti gbó kí ogbó bí olúgbógbó ti gbó ikú ò ní pa ọ́ ní rèwerèwe lọ́lá ọlọ́run ọba àbùkù oníkan ẹ̀ ọlọ́run ọba ò ní jẹ́ òkànjú kú ọmọ Ṣaléwá Rufai mo ní ọdọọdún làwẹ̀ ògbó ọdún òní dé ká má ṣe rọ́mọbì lórí àtẹ ọdọọdún làwọn máa rí ẹ láṣẹ Elédùmarè orí olórí ò ní kéré iṣẹ́ tó o bá ṣe òlóló mo ní kí o gbó bí olúgbógbó ti gbó kí o gbó bí olúgbógbó ti gbó mo lóhun tí ń pa ọ́ lẹ́yìn màmá nípa ọ́ lẹ́kún láṣẹ Elédùmarè ó mà ní ó ń gbé sọnù bí ó ṣe bí ọmọ
tọ́ bá wọ́n bí ẹ pé ta ló ń kọrin ewì sétí rẹ̀ máa bá mi sọ fún wọn pé àmọ́ pé akéwì lèmi jẹ́ o ọmọ àjọgbẹ̀rú ni mi má má jògbẹ̀ kọ́.